mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, mo kí gbogbo ọmọ kóòtù òjíire ní gbogbo ibikíbi tí Ọlọ́run bá ní kí atẹ́gùn ètò yìí kó máa láǹfààní àti fẹ́ dé. Orúkọ mi ò yí padà, Ọláyíwọlá Maruf Abíọ́lá náà Àjàbàdàn Òjòyí. Tọ́ ẹ̀yin olólùfẹ́ mi, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye nílùú Ògbómọ̀ṣọ́, tèmi gangan ti ṣèlérí pé mi ní sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ because Ọlọ́run ọba láàánú kó má kó èèyàn lọ́gbọ́n jóná. Ṣùgbọ́n mo ṣe wá rí fídíò kan, mo ti kọ́kọ́ sí fídíò lórí ẹ̀, but later ni mo wá detect pé ọ́díò yẹn ò wá òkè. Mo tọrọ gáfárà lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má bínú. Nǹkan tí mo wá rí lórí fídíò yẹn pé wọ́n ní Chief Imam Ògbómọ̀ṣọ́ wọ́n fi àwọn kan joyè ẹ̀sìn. Gíga kan nílùú Ìbàdàn ti pàṣẹ pé kí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Alhaji Sheikh Toliat Ayilara kò lẹ́tọ̀ọ́ láti fi sẹ́nẹ́tọ̀ Hamzat Ayọ̀adé Adéṣeun àti Ṣákì Idris Ibrahim Alao jẹ́ oyè mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ níwọ̀n ìgbà tó jẹ́ pé wọ́n sì lẹ́jọ́ tí wọ́n ń jẹ lọ́wọ́ nílé ẹjọ́. Lọ́sẹ̀ tó kọjá ni Sheikh Ayilara fi oyè aṣíwájú bàbá ìsàlẹ̀ àdínì ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dá sẹ́nẹ́tọ̀ Adéṣeun tó ṣojú ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ láàrin ọdún 2011 sí 2015 nílé aṣòfin àgbà l'Àbújá lọ́la. Bákan náà ni ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ náà tún fòye Safirot Ulama ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dá Ṣákì Alao lọ́la. Láìpẹ́ yìí ni Sheikh Ayilara sọ lójú òpó ayélujára mímọ́ Facebook rẹ̀ pé lẹ́yìn tí àwọn kírun jímọ̀ tán ní òun wé láwàní fún sẹ́nẹ́tọ̀ Hamzat Ayọ̀adé Adéṣeun gẹ́gẹ́ bí aṣíwájú bàbá ìsàlẹ̀ àdínì ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti Ṣákì Idris Ibrahim Alao gẹ́gẹ́ bí Safirot Ulama ilẹ̀ Ògbómọ̀ṣọ́, tí ó sì gbàdúrà pé kí Ọlọ́run ọba Allah ṣe ní ìrọ̀rùn fún wọn bí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nípò tuntun náà l'Ógbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọjọ́bọ̀ Thursday ọjọ́ 1 oṣù karùn-ún ọdún yìí ni wọ́n fi ayẹyẹ ìyẹn ètò ìwúyè náà sí. Ṣùgbọ́n lọ́jọ́rú Wednesday 30 oṣù kẹrin ni adájọ́ K.A. Adédòkun pàṣẹ pé ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ náà kò lẹ́tọ̀ọ́ láti fi ẹnikẹ́ni joyè títí tí ẹjọ́ tó pe kábíyèsí Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmágẹ́gẹ́ kẹta yóò fi parí. Adájọ́ ní fún ìdí èyí ní òun ṣe fagilé oyè tí ìmáàmù Ayilara fi sẹ́nẹ́tọ̀ Adéṣeun àti Sheikh Alao jẹ. Ṣáájú ni Sheikh Ayilara àtàwọn 8 míì gbé Ṣọ̀ún àtàwọn 9 kan lọ ilé ẹjọ́ wípé orí adé náà fẹ́ yọ òun nípò. Agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ kẹfà sí ẹ̀kẹwàá Kọ́lá Fátóyè ló rọ ilé ẹjọ́ láti pàṣẹ wípé kí gbogbo àwọn tọ́rọ̀ kàn má ṣe gbé ìgbésẹ̀ kankan títí ìgbẹ́jọ́ yóò fi parí. Ẹ̀bẹ̀ yìí ni adájọ́ gbà fi pàṣẹ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò lẹ́tọ̀ọ́ láti yan ẹnìkankan sípò níwọ̀n ìgbà tí ẹjọ́ tó pe Ṣọ̀ún kò tí ì parí. Ẹ̀wẹ̀, Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmágẹ́gẹ́ kẹta ti sọ pé àṣẹ ilé ẹjọ́ kò lè jẹ́ àjèjì sí Sheikh Ayilara torí nǹkan tó mọ̀ nípa rẹ̀ ni. Ṣọ̀ún sọ fún ìkànnì ìròyìn èyí fún iléeṣẹ́ ìròyìn Ògbómọ̀ṣọ́ Insight wípé òun kò fẹ́ sọ̀rọ̀ lọ títí lórí àṣẹ ilé ẹjọ́ torí ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ dá àwọn èèyàn lójú ni pé mi kì í sọ̀rọ̀ ìfẹ́ ẹnu because ọ̀pọ̀lọpọ̀ ń wọ DM mi wá wọ́n ní o ti ní crisis torí pé o tẹ̀lé Toliat kí n tẹ̀lé àti mọ́mù ṣé mọ́mù ni ó mú mi wọn náà ni àbí mọ́mù ni ó mú mi wọ àlìjánnà? Ọba àlùgùn ò lè mú mi wọn náà débi àlìjánnà. Ọlọ́run tèmi lèmi bá dé o, èmi ò ń torí àáfàá kan sí lọ, èmi ò ń ní nǹkan kan ṣe pẹ̀lú àáfàá kankan. Àáfàá tó bá dẹ̀ ní mo ní special things kan ní kọ̀rọ̀ pẹ̀lú kò sọ, mo láwọn àáfàá tí mo pè pé wá bá mi ṣe prayer o, so ìyẹn wà. Ṣùgbọ́n pé tọ́lọ́run ti ń ṣe àwa làjọ náà, mo kírun mi fọ́lọ̀ mi, mo gbàwẹ̀ mi fọ́lọ̀ mi tí ọ̀kan mùsùlùmí kankan lọ́wọ́. Ibùdó ṣe fẹ́ gbọ́ kò kàn wọ́n bí mi lọ́wọ́ kò kàn wọ́n lẹ́sẹ̀. Ibi tó ti kàn wọ́n ni pé wọ́n bí mi sójú ọ̀nà Islam ó tán, but èmi gangan gbá research kó tó di pé mi gangan dúró sójú ọ̀nà ẹ̀sìn yẹn. So mi wá nítorí pé èèyàn kan wà kan tí ò dáa nínú Islam tàbí pé àáfàá kan ṣe ó górí ọmọ ó gẹ́sẹ̀ ọmọ àáfàá kan ṣe kinní kan wá láti ẹnìyẹn
ẹ̀sìn dúró lọ́tọ̀ ìwà dá dúró lọ́tọ̀ síbi tí gbogbo wa ti ń sọnù tá a mọ̀ nìyẹn ibi tí gbogbo wa ti ń sọnù tá a mọ̀ nìyẹn ilẹ̀ rí àwọn mùsùlùmí kan ṣe máa ń pa mí mùsùlùmí nìkan ni ó wà àlìjánnà mùsùlùmí wèrè wo ni ó wà àlìjánnà ọ̀nà ìbúlẹ̀ gbà wọbẹ̀ kí ló dé tẹ̀ ń fura yín lọ́kàn balẹ̀ ṣé gbogbo àwọn mùsùlùmí tí ń gorí tí ń gápá tí ń gẹ́sẹ̀ náà gbogbo àwọn mùsùlùmí ológun owó yẹn náà gbogbo àwọn mùsùlùmí tí wọn kò fi ọlọ́mọ iná gbogbo àwọn mùsùlùmí gbogbo wọn náà lẹ́jọ́ wà àlìjánnà ìwọ ẹ mọ̀ so anyway fídíò tí mo rí rè fídíò tí mo rí nìyẹn fídíò yẹn wá touch mind ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ much ò sí pé bóyá mo fẹ́ sọ̀rọ̀ lórí ọba mi ní ọ̀nà mo fẹ́ sọ lórí ọba Ghandi mo kàn fẹ́ sọ fún ọba Ghandi pé bẹ́ẹ̀ ń ṣe ni kẹ́ ẹ máa ṣe sẹ́ni gbogbo àwọn tó ń sọ pé ẹ̀gọ̀ àwọn tó ń sọ pé ní sùúrù àwọn tó ń sọ pé ẹ̀lú action ọba ẹ fi wọ́n lẹ̀ sẹ́ni bá ṣe tó ní ìjà bínú bóun tí ó ṣe mọ ní òjò ní sùúrù àti gbogbo àwọn tó ń lọ sórí rédíò tí ń sọ ọ̀rọ̀ òṣì lẹ́nu pé kọ̀sán bá ń bìkan ibìkan lọ bá wà olùsẹ́ni ọkàn ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí mo social media lásìkò yìí social media ti kú ní online lọ wà sọ̀rọ̀ bó ṣe wọ̀ ẹ́ bí wọ́n bá sọ àwọn ọ̀rọ̀ kan ẹ wò ó lẹ́yìn Ọlọ́run ìjọba lọ́kàn ìjọba sẹ́sọ̀ pé ìjọba àtòfin wọ́n jọ dúró tira wọn báyìí ni kálukú mọ nǹkan tó bá máa jáde wá sọ online wá sọ kálukú mọ sọ̀rọ̀ tí ó fàṣọ yamọ́lá tó bá fàṣọ ọmọ yamọ́lára kó tọ̀ wọn lọ gbégbá ọpẹ́ tí ó fà lẹ́nu ya tí ó sọdá lásọ kan ẹ máa lásọ kan wọn máa kọ nọ́mbà sí Ọlọ́run wọn jẹ ntẹnu gbóbi ọwọ wọn jẹ sọ̀rọ̀ fẹnu kọ wọn jẹ fẹsẹ̀ lẹkì fẹnu kọ àtẹsẹ̀ àtẹnu Ọlọ́run fìsọ rẹ sọ mi lọ́nà méjèèjì wọn jẹ fi kankan kọ Ọlọ́run wàá mọ bá lóògbé mọṣọjẹ Ọ̀yọ́ Aláàfin Ọlọ́run mọ bàbẹ jẹ ilẹ̀ Yorùbá lápapọ̀ Ọlọ́run mọ bàbẹ jẹ Ifẹ̀ Oòduà Ọlọ́run mọ bàbẹ jẹ orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ilé tẹ́nì kọ̀ọ̀kan yìí ti jáde ìlú tẹ́ ti jáde wá Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ pẹ̀yìn olólùfẹ́ mi àlékún orí Ọlọ́run bá mi ṣe fún yín sẹ́rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí aspect kan ló ti dùn mí tó jẹ́ kí n wá ṣe fídíò títọ́ bá nìyẹn ṣé ti bàbá Imam mo kì í bàbá Imam ẹ ṣe wúgi ọ̀tẹ̀kẹ́ tó gbingi ìfẹ́ àìmọ̀ ìgbà ni mo ti ṣe fídíò fún yín ṣùgbọ́n àwọn onílàákàyè wọ́n ń gbọ́ mi yé àwọn tí ò ní làákàyè ní ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ followers yín ni mí mo nífẹ̀ẹ́ yín torí mo máa ń nífẹ̀ẹ́ ibi tọ́lọ́run bá dá tó dá dáadáa so kò wá mí ìpọ́nlọ́ ń dáyàn pé o nífẹ̀ẹ́ èèyàn yẹn kẹ́ni yẹn wá ṣàṣìṣe kò má lè sọ fún tàbí ní sọ pé ṣàṣìṣe ẹnu mi ò gbà o ṣùgbọ́n ká má lè correct ara wa tàbí ká má lè fúnra wa nímọ̀ràn tàbí ká má lè fúnra lómi sùúrù nínú ìjẹ́ mùsùlùmí tàbí nínú ìjẹ́ Yorùbá mo sọ àwọn kankan fún yín ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ gbé dání tọ́lọ́run fún yín nínú ìmọ̀wé ìmọ̀ kéwú ipò tẹ́ dìmú ààyè tẹ́ wà àwọn challenges tẹ́ rí àwọn ìpèníjà tẹ́ rí ṣé wá rí gbogbo àwọn orí tọ́lọ́run ṣe é fún yín lákòókò tẹ́ wà ní ìpèníjà yẹn àdánwò ni àmì wo ni Ọlọ́run yẹ gbàgbọ́ yín wò Ọlọ́run sí ẹ má bínú àwọn ṣáfà ẹ̀yin làfà but àwọn kankan bẹ tèmi náà máa ń rò wípé kò sí bí èèyàn ṣe lè nímọ̀ tó kò ní nímọ̀ jùmọ̀ lọ ìmọ̀ náà ni ó sì tó máa bá mọ̀ wájú bẹ́ẹ̀ ni ìdí náà ló fà táà náà ló fún yín ní ìmọ̀ràn yìí àwọn ibì kọ̀ọ̀kan ń bẹ bàbá kò sí bí ẹ ṣe lè gbọ́ tó ẹ gbọ́dọ̀ gbọ́ mẹ́ tẹ́ ẹ bá ti gbọ́ mẹ́ àìmọ̀ ní crisis òun dẹ̀ mọ̀ bú tó ń ta bá ń bẹ́tù orí ò mọ̀ ra wó torí àwọn kan wà tí ò ní làákàyè tó pé tí nǹkan bá ṣẹ̀ ẹnì yẹn kọ́ ni wọ́n á dá kọjú sí wọ́n lè mọ bú gbogbo ohun tó yípo tó pé tí mùsùlùmí kan bá ṣe wọ́n á máa dọ̀tí gbogbo mùsùlùmí tí kìrìsìtẹ́nì kan bá ṣàṣìṣe wọ́n á dọ̀tí gbogbo kìrìsìtẹ́nì tí Yorùbá bá ṣàṣìṣe wọ́n ló sàwọn kan láìpẹ́ yìí tó fi jẹ́ pé gbogbo Ọ̀yọ́ nísìnyí wọ́n kàn sọ di national anthem wọ́n dẹ̀ lẹ́nìkan ló sọ̀rọ̀ tó bí àwọn nínú tó gbogbo àtàtì wá lọ ẹlòmíà kọ́mẹ́ntì gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́yọ̀ wèrè ní wèrè wọn náà yes now so bàbá Imam orí bíbẹ́ nǹkan lóògùn náà orí kì í ṣe ń tó kàn I'm so sorry to say that kì í ṣe ń tó kàn ní kẹ́ lọ fà àwọn èèyàn jòyè nínú ẹ̀sìn ṣẹ́ra àwọn kankan ti wà
tó ti takora wọn láti ìpìlẹ̀ adẹ̀ ti tẹnumọ́ ṣùgbọ́n torí pé mùsùlùmí ò láṣíwájú gbogbo ẹnu ni mo fi sọ mùsùlùmí á ní aṣíwájú so tó bá yẹ pé a ní aṣíwájú ó ti yẹ kí àtúnṣe kó bá kinní yẹn lánàá kó tó di pé yóò mọ̀ dá wàhálà lẹ̀ lórí kì í ṣe mùsùlùmí nìkan ló wà lórílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe mùsùlùmí nìkan ló wà nílẹ̀ adúláwọ̀ nǹkan tá a gbọ́ lẹ́nu àwọn èèyàn tá a gbọ́njú bá di wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àdáyébá àwọn kì í ṣe mùsùlùmí kì í ṣe kìrìsìtẹ́nì why not gbogbo adé la mọ̀ wípé ẹ̀sìn ìṣẹ̀báyé ìlú gbé 75 nínú protocol tí wọ́n fi yan ọba sípò ìgbà tó wá jẹ́ pé ẹ̀sìn ìṣẹ̀báyé yìí ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí ni wọ́n bí 85% ẹ̀ ni wọ́n fi yan ọba sórípò nílẹ̀ yorùbá kí ni ẹ̀sìn ọba kí ló ṣe ní í ṣe pẹ̀lú kọ́ba máa fi ìmáàmù jẹ ẹ dáhùn béèrè gbogbo ẹ̀yin mùsùlùmí gbogbo wa jọ mọ̀ most of ìlú kì í ṣe gbogbo ìlú most of ìlú wá ní wọ́n fi ifá wọ́n fi yan ọba káwá ní kì í ṣe gbogbo ìlú náà ti ń fi ifá yan ọba irú ìbàdàn sìn ṣẹ̀gbọ́n ní bó bá ṣe ń jẹ níbẹ̀ wọ́n ń tò ní lọ́yọ̀ọ́ àlà onímọ̀ṣe yan ọba ń bẹ̀ ẹ wá jẹ́ ká gbà wípé àtìlú tó ti yan ọba àtìlú tó kì í ti yan ọba no matter how ìlú tọ́bọ̀ bá ti wọ̀ pè bí wọ́n á ṣe orò fọ́ba èmi ò tí ì gbọ́ rí wípé ọba kan fẹ́ jẹ́ ìlú kan láìsí lọ rí pé àwọn àfáà lọ bẹ̀ wọ́n lọ ṣe wútúbà ni àwọn kírísítẹ́nì lọ bẹ̀ wọ́n lọ yabẹ̀ sí mímọ́ ìlọba yẹn fi dórípò èmi ò tí ì gbọ́ rí o even though gbogbo ìlú tó yẹ pé kírísítẹ́nì gan ló dominate ibẹ̀ kò ṣẹlẹ̀ rí àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń kó 75% nínú protocol tí wọ́n fi yan ọba pẹ̀lú bí ọba ṣe wá ń gba ààyè yìí dé orí ipò why not tó jẹ́ pé ọba ló ń fi ìmáàmù jẹ èmi ò mọ reason tó ti jẹ́ pé ọba ló ń fi ìmáàmù jẹ káwá ní bá a ṣe bá nìyẹn kò sí nǹkan kan tí ò ní àtúnṣe torí pé ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ torí mo believe pé ká ní àwọn mùsùlùmí ni wọ́n dìídì fa imam Toliat kalẹ̀ àwọn náà dẹ̀ ni wọ́n jáwé oyè lé lórí gẹ́gẹ́ bí imam tí wàhálà bá dé lénìí ìwọ̀nba ní àrífín ó mọ ti ọ̀dọ̀ díẹ̀sì dọ́dọ̀ ọba kò ní kan ọba ní tí ó kan ọba ni pé kò bá make a peace kò ní sí ààyè pé kí mọ́mù mọ tara ọba kọlu àwọn aráàlú tàbí káwọn aráàlú mọ tara ìmọ̀ọ́mù kọlu ọba àǹfààní yẹn kọ́kọ́ ní sí ẹ bá bínú ìròrí tèmi nìyẹn because mo believe pé wọ́n ṣàyàn olùsọ ní chọ́ọ̀chì àìmọye chọ́ọ̀chì tó jẹ́ olórí chọ́ọ̀chì tó máa fẹ́ yàn bẹ́ẹ̀ tó máa fẹ́ yan olórí ìjọ ṣé ọba ló ń bá wọn yàn ni kí sọ́ba tí wọ́n bá fẹ́ yan olórí ẹ̀sìn nínú ìṣẹ̀ṣe tí kì í bá ṣe oyè kí ni mo fẹ́ porúkọ oyè yẹn oyè ìdánilọ́lá nínú ìlú so mi rò pé olórí oyè oníṣẹ̀ṣe mi rò pé ọba ló fi ń yàn wọ́n yàyà fẹ́ sọ pé kọ́ba involve torí pé kóyè jẹ bóyá kó lè ní weight lójú ẹni tó fẹ́ jẹ so àwọn honorable oyè ìlọba máa ń sábà fún àwọn èèyàn nínú ẹ̀sìn so tí nǹkan báyìí ò bá tí wá change kò sí oyè tá a bá sì ń jẹ nínú Islam tó bá ti jẹ́ ìlú tí ọba ti ń fi ìmáàmù jẹ tẹ máa sọ pé tọba báwo kò sí wọ́n lè ti fi yín jẹ tán wọ́n lè ti fi yín jẹ ìmáàmù tán pé èmi ni mo láǹfààní àti yan gbá èmi ni mo láǹfààní àti yàwó èmi ni mo láǹfààní àti yan kòkó bàbá sásùn ìfìdó kọba yẹn má jẹ lẹ́sìn wa wọ́n sì pọ̀ bàyẹn ló fà wá jẹ ó sì láṣẹ lórí wa ó láwọn aspect kan táwọn afọbajẹ gan ti láṣẹ lórí ọba ó ní níwọ̀nba àgbà tẹ́ ẹ̀ bá ti gba ìdà ìṣàkóso yíyan ìmáàmù kúrò lọ́wọ́ ọba kò sí iye tẹ́ fẹ́ jẹ ọba máa ní mímọ̀ pa ẹ̀ torí pé tíbi ò bá tẹ̀ tíbi ò bá wọ ẹni àbáwájú tó bàbá ṣe fún mi ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ti ní sí ní rẹ̀ pọ̀ ó di dandan tẹ́ ẹ̀ sọ ìfọ̀fọ̀ ọba máa takò yìí ẹ ló
tọ́ba bá ṣe déédéé tọ́ba lèmi ò ṣe o, tọ́ba ò bá ṣe déédéé ni mi ì ṣe tọ́ba. Àǹfààní tó wà mo tún pèpè fẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ pera yín lábẹ́nú gan, èyí tẹ́ ẹ fi ń jàjà rọ́ọ̀kì, tẹ́ ẹ gbéra yín lọ kóòtù lẹ́ẹ̀mẹwàá, tẹ́ ẹ yanjú tí ń bẹ ńlẹ̀, gbogbo tọ́lọ́run tẹ́lẹ̀ gbé dání, tọ́lọ́run tiẹ̀ ní kálukú gbé dání mọ́, àbí kálukú gbé fẹ́nu ẹ̀ dání. Chief Imam Toliat, kíní yẹn kò díẹ̀ káàtó, ẹ jẹ́ á kúgi ọ̀tẹ̀ ká tó gbégi ìfẹ́ kó lè bá ṣe sọ àlàáfíà, torí àwa tẹ kó lẹ́yìn ẹ ń pè lọ́mọ ọjọ́ yín, torí àwọn tí wọ́n ń kírun lẹ́yìn yín. Gbogbo ọ̀rọ̀ followers kọ́ la máa tẹ̀lé, ẹ lè bẹ̀bẹ̀ ń tòótọ́ kárí àwa náà post apology yín, but àwọn kankan bẹ tó ti kọjá apology, ilé ti kọjá mo bẹ bàbá ìmọ̀ọ́mù, mo bẹ bàbá ọba Gandhi kí wọ́n mọ̀ bínú, mo bẹ bàbá ọba Gandhi kí wọ́n mọ̀ bínú. Ẹ̀bẹ̀ tẹ́ ẹ̀bẹ̀ àwọn kankan táwọn èèyàn rí nínú àwọn ọ̀rọ̀ tẹ́ fi ṣe wáàsí, àwọn kan tẹ́ sọ lórí mobile ní apology yẹn gangan ẹ kò lè ṣàtúnṣe júkùú tó wà nílùú Ògbómọ̀ṣọ́ torí ó ti kúrò níjà, ó ti di júkùú. So tẹ́ bá fẹ́ tó kinní yẹn, tẹ́ bá fẹ́ tó bí ènì tó máa tó aṣọ ọ̀hún. Èmi kàn rọ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn olóye tọ́lọ́run bùn ní làákàyè tí wọ́n jẹ́ ikú sóńsó tí parí ike nílùú Ògbómọ̀ṣọ́. Likewise, irú bàbá tí ó wà nínú àwọn tó joyè, bàbá mi Adéṣeun, bàbá mi Ayọ̀ Adéṣeun tó wà nínú àwọn tí wọ́n fi joyè. Ipò tí bàbá yìí náà wà l'Ógbómọ̀ṣọ́, inú mi ti ẹ̀dùn pé jẹ́ mùsùlùmí. Ipò tẹ́ ẹ wà l'Ógbómọ̀ṣọ́, ipò tó yẹ kó jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ joyè ọba Gandhi máa jókòó ni. Ipò tó yẹ pé tẹ́ ẹ bá fẹ́ joyè gọ́fúnà Ṣèyí Mákindé máa jókòó. Torí pé tí gọ́fúnà Àlàó Akálà tó bá sì wà láyé, àwọn nǹkan kan bẹ tó pé tí wọ́n bá fẹ́ ṣe, Ògbómọ̀ṣọ́ ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ẹ̀ ṣiṣẹ́. Gbogbo wọn gbọ́dọ̀ wá àtòníṣẹ̀ṣe o, àti mùsùlùmí o, àti kìrìsìtẹ́nì o. Tí former gọ́fúnà Àlàó Akálà tán bá wà lórí èpẹ̀ tán bá fẹ́ ṣe nǹkan kan, bóyá wọ́n fẹ́ fi oyè dá wọn lọ́lá, gbogbo Ògbómọ̀ṣọ́ ò gbọ́dọ̀ kẹyọ̀ kan. Kódà wọn ò ní fi pátì sí. Bẹ́ẹ̀ náà lẹ́yìn náà. Bàbá ẹ wà nínú ẹni tó yẹ kó ṣe ààtò Ògbómọ̀ṣọ́. Ẹ wà nínú ẹni tó yẹ kó pe Chief Imam Toliat. Imam, ẹ jẹ́ á padà lọlé yín. Alhaji Èjìdé wà ń bẹ̀. Wọ́n ní bàbá yìí ti gbé ìgbésẹ̀ tó pọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín, tẹ́ ẹ bá torí pé ìmáàmù jẹ́ èèyàn yín, tí ìmáàmù bá jẹ àrè mẹ́sàn-án, tẹ́ ẹ bá dúró pé àrè mẹ́sàn-án ní òkò náà, yóò yíwọ́ o. Ẹ pín síra wọn ni o. Èyí ó fi àgbọ̀n kún ọgbọ́n kó lè bá débi tí ń lọ ni. Mo kéré sí yín púpọ̀. Lẹ́yìn tó pé mo mọ̀ pé àǹfààní wà fún yín láti ṣètò àlàáfíà. Bẹ́ẹ̀ ni, kì í ṣe irú yín ló máa fẹ́ joyè ẹ̀sìn nínú ọ̀tẹ̀, nínú wàhálà, nínú ogun. Bàbá, ẹ ti kọjá ẹni tó lè fi kóná ọ̀tẹ̀. Bàbá, ẹ deserve oyè kóyè tí wọ́n bá fún yín tó bá ti jóyè ọmọlúwàbí tó jóyè ẹ̀sìn, yóò kó jóyè ìlú. Ẹ deserve ẹ̀. Bòtí tí fi níyì náà ni pé kẹ́ fẹ́ ṣe nǹkan kí gbogbo ìlú, gbogbo àwọn kíta ó pé kíra ó pé síbẹ̀. Àǹfààní wà fún yín láti lo wọn bá àkókò tó kù yìí láti lọ ṣe àtúnṣe Ọlọ́run yọ̀ǹda fún yín. So gẹ́gẹ́ bí tí mo sọ, ẹ má dúró pé tí mọ́mọ́ bá jẹ àrè mẹ́sàn-án náà ni ọmọ kó lọ. Ṣèbí mùsùlùmí ẹgbẹ́ wa ni. No, because ibi táwa tá a wà níta, ibi tá a rí náà rí ọ̀rọ̀ dé, ibẹ̀ làwa ń sọ ọmọ. Bá a ṣe ń sọ ọmọ ńbẹ̀ náà ìlà ń dọ̀tá ọ̀pọ̀lọpọ̀. Asá ti mọ́ dọ̀tọ̀ lọ. Ẹ dá mọ́mọ́ padà sílé Ayílára. Ẹ ṣàtúnṣe láàrin ẹbí Ayílára àti Chief Imam. Ọlọ́run yọ̀ǹda fún yín torí pé nǹkan ti bàjẹ́ jìnnà. Astagfirullah. Torí mo nígbà pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ṣùgbọ́n mo mọ̀ wípé tó bá ṣe pé ilá bìlá wà rọ̀sọ̀lù ni àwọn ẹbí Ayílára ni wọ́n ń jà lé lórí. Tó
tó sì ṣe pé náà ni ìmáàmù náà bílífò jẹ ìmáàmù lé lórí wàhálà gbogbo ọ̀rọ̀ wọn yẹn jù ṣùgbọ́n ni gbogbo wa jẹ́ jọlá gbìjà tó bá yìí pé lóòótọ́ ọlọ́run ni gbogbo wa lájọ ń gbìjà kálukú ju tó mú lọ́wọ́ lẹ̀ lágbájá ló lẹ́tọ̀ọ́ sí táwọn ọ̀dọ́ káwọn ará iná ló jùlẹ̀ kí ìmáàmù ló ju ìmáàmù yẹn lẹ̀ he did not certainly mistake him tó bá ṣe pé títorí tọlọ́run nìkan ṣùgbọ́n sáà lè ṣe kí ló tí ìmáàmù withdraw ẹjọ́ ọba ẹjọ́ tí wọ́n pe ọba kí ló tí ìmáàmù withdraw rẹ̀ kúrò ní kóòtù ìmáàmù ò lè withdraw torí ìmáàmù ò fẹ́ fòye lẹ̀ ìmáàmù rí pé pẹ́tọ̀ òun ìmáàmù rí pé bíi wọ́n rá wọn jẹ so that ìmáàmù dẹ̀ mọ̀ pé immediately táwọn bá ti ń withdraw ẹjọ́ ní kóòtù kò sí tí ó lè sáré ṣẹlẹ̀ bọ̀tẹ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹni tẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó níbi kan tá a gbé sí akèrègbè báyìí ní júwe ibi tí wọ́n ti fòkùn sí lọ́rùn ẹbọ kan ò lélẹ́lẹ́ kọ́kọ́ já kú ọ̀rọ̀ kan ò lélẹ́lẹ́ kọ́kọ́ já sísọ èèyàn sọ ọ̀kan fẹ́ kí gbogbo wa mọ̀ ẹni tó wáyé tó ráyè ṣe yóò kú ẹni tó wáyé tí ò tó ráyè ṣe yóò kú gbogbo tá a ń takú àtẹ̀gbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì tá à ń takú pàdé fílẹ̀ àwọn nǹkan yìí ò fi wálẹ̀ níjọ́ kan ànílé kan wà ilé alámọ̀ ojúlé 6 táwọn pẹrẹǹtì kan já sí ní òde èmi mọkọ èmi múra páànù ilé tí wọ́n ti kọ́ over 50 years tí wọ́n ti bẹ̀rù rẹ̀ wọ́n sì jà fún bíi 20-25 years tó tàfi tó fẹ́ẹ́ dé láàrin àwọn ọmọ wọn ilé yẹn ní ìsìn ìwúrẹ́ ní ìsọ̀bẹ̀ kì í sí pé wọ́n ṣàṣírà wọn àwọn bàbá yẹn ti kú ilé apá alábàání àwọn ọmọ ò lè gbébẹ̀ kálukú ọmọ ti lọ kọ́lé alára tí gbàgbọ́ ò bá sí ń bẹ̀ gbàtẹ́nìkejì kú wọ́n lẹ́nìkejì ló pa gbàtẹ́nìkẹta kú wọ́n lẹ́nìkẹrin ló pa ṣáyé ọ̀nà kan ni kí ló dé tẹ́ gbogbo yín ọ̀tẹ̀lé wá sí tẹ́yìn mùsùlùmí máa ń sè pé iná lè láì wá iná ìlú ìlú ọjì mú tẹ́ ẹ bá gbà pọ́dọ̀ Ọlọ́run ní gbogbo nǹkan ti wá kí ló tẹ́ fi nǹkan lẹ̀ fọlọ́ ẹjá ṣètò àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́ kò sí ìlú tí ó kàn adétẹni mọ̀ wí àfàpá ìdìbò títí á náà ń bẹ lára wa lọ́yọ̀ọ́ Aláàfin àwa náà bọnu wàhálà pàfẹ́ yàn máa mọ̀ báyìí ní ìdí náà sọ̀tẹ́lẹ̀ mr king kọ́lọ̀ ń kó wa àdúrà tèmi gbà ní pé kó tó di pé wọ́n yàn ìmáàmù kí wọ́n ti ní protocol mi àtọ̀ fúnpá Aláàfin ni ó yàn torí pé gbogbo àná mọ̀ pé tó dìrọ̀ mọ́rọ̀ yìí ó pọ̀ ṣùgbọ́n mi ò láfẹ́ bọ́ tàtà fẹ́ sọ. Aláàfin tó yẹ ṣé gbogbo yín lè jáde ní ìsìn pé ẹ̀sìn rẹ̀ rí kò sẹ́ni kankan tó lè fọwọ́ sọ̀yà pé ẹ̀sìn Aláàfin rẹ̀. so tó bá fẹ́ yan sífì mọ́ mùsìn Aláàfin tí ó gbélé ṣebí òun lé ẹni yóò sọ fàlejò pàdé ẹ̀ funfun ní mẹ́nu ọbẹ̀ òun lé tí ọba sọ ní ìsinyìí fífọ́ ráìtì tiẹ̀ ní ọ̀sọ̀ tó ní protocol pé òkè ẹ̀yà ẹjọ́ kéde sí láì fàtíà káwọn òbí ṣe pé ẹpèyàn mẹ́jọ ọjọ́ tó bá kàn ẹjọ́ wọn máa ṣe audition fún wọn òkè sẹ́ni tó mú ní ọyọ ẹmu lọ àfin ẹ̀gbọ́n tí a máa pa Aláàfin ń pè ọ́ olóòdì bífà bífà rẹ bá fọre bá Aláàfin ọba fọre ń gàn. so àwọn nǹkan kan wà tó wà obvious tí gbogbo wa mọ̀ pé eléyìí bó ṣe yẹ kó rí rè èyí tó bá yẹ kó rí bó ṣe yẹ kó rí ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára àrìn àjò Ògbómọ̀ṣọ́ kí wọn ó tò bó ṣe yẹ wọn ó tò kó dẹ̀ rí bó ṣe yẹ kó rí. tó mú rọ Imam Toliat mo rọ bàbá wa Ayọ̀ Adéṣeun mo rọ bàbá wa Alhaji Èjìdé àtàwọn àgbààgbà kan nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ yẹn ti kú ọ̀rọ̀ ẹ̀sìn àtàwọn àgbààgbà tó bá wà ní Kristẹni àtàwọn àgbààgbà tó wà ní ẹ̀sìn àbáláyé àtàwọn olóyè ìlú tó Ọlọ́run fẹ́ràn ìlú yín púpọ̀ o
Ọlọ́run fẹ́ràn Ògbómọ̀ṣọ́ o. Gbogbo àwọn ìlú ńláńlá kan lọ́sùn wàhálà tí wọ́n fà ń bẹ́ ò tó bẹ́ẹ̀ tí wọ́n fi ń dáná sun lù tí wọ́n fi ń dáná sunlé tí wọ́n sẹ́ni tó ní tí wọ́n sọ wọ́n dà láìní tí wọ́n sọ ẹni tí ń mí tí wọ́n sọ dẹni tí ò mí mọ́. Ìlú tó ní wúrà òun fàdákà wọ́n á di aṣálẹ̀. Ìlú tí wàrà tó ń sàn bẹ́ẹ̀ wọ́n á di ibi gbígbẹ. Àìmọye àwọn tó fi bẹ́ẹ̀ lẹ̀ tí wọn ò tẹ́lómi ò tí ì gbúrò ẹbí ẹ̀ dòní àárọ̀ yìí tí kì í dẹ̀ ṣe pé wọ́n kú tí kì í ṣe pé wọ́n rùn. Ẹ má jà béèrè fógun abẹ́lé. Ẹ jẹ́ á pèfẹ́ padà. Ẹ̀yin mùsùlùmí tẹlẹ́sìn àlàáfíà lẹ̀ ń sìn. Mùsùlùmí àti mùsùlùmí ní kojú ara wọn yìí ó ní fi àfẹ́ ti ìlú. Àbáwọn tí wọ́n kọjú sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàwọn tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọjú sí. Ṣùgbọ́n ọmọ ìyá ni wọ́n nínú ẹ̀sìn. Tí wọ́n bá ti dín mẹ́pa àwọn ìsọmọ inú ilé kankan náà mọ́. Tí wọ́n sì jọ pera wọn bẹ́ẹ̀ tí wọ́n láwọn ìṣe bẹ́ẹ̀ mọ́. Bọ́tọ̀ ọmọ ìyá sì ní nínú ẹ̀sìn. Àrùn wà làwọn ń pa fún yín. Ẹlòmíì ó wà sórí kọ́mẹ́ǹtì nísìnyí yóò pé tó bá mọ̀ pé o fẹ́ sòdodo ọ̀rọ̀ wo ò sì sọ fún ìmáàmù kó púrúfù ara rẹ̀. Kí ni tèmi láti sọ fún ìmáàmù pé kó púrúfù ara rẹ̀? Sẹ́mi ìjọba ilé ayélujára ibi tí n bá rí náà rí dé ibẹ̀ ni màá sọ sí. Ibi tí n bá rí pé ìmáàmù náà kú díẹ̀ kàtó sí. Èmi náà ò gbọ́n mi ní làákàyè. Àwọn olóyè àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ń borí DM tèmi náà tó ń ṣí mi létí tó ń bẹ́ mi náà sọ̀rọ̀. Ṣùgbọ́n àmọ́ nílẹ̀ Yorùbá ti wá ń bí pé ẹni tọ́rọ̀ bá dé bá ó ṣeé ṣe kó mọ̀ mójútó ẹ̀ tàbí kó mọ̀ gbọ́n mọ̀. Ilé àwọn àkíyèsí kọ̀ọ̀kan tá a jọ ń para wa kì í ṣe pé bóyá a gbọ́n jura wa lọ. Ṣé mi ni màá sọ fún àwọn ará ilé alára pé ẹ gbàgbé ẹ jẹ́ mọ́ ọmọ ẹ̀jẹ̀ mọ́ ọmọ lọ. Ẹnu mi ò gbà. Màá rọ̀ wọ́n máa tú wọn náà ni. Kò sì sínú dandan ni kán gbà. So àbí ìmáàmù ni màá sọ pé ìmáàmù ẹ lọ rèé resign. Kí ni mo fẹ́ gbẹ̀mí lé máa fi sọ fún ìmáàmù pé kó lọ resign. Ìwọ tó rò pé kí n sọ ìwọ náà ló máa sọ torí onílàákàyè jù mí lọ. But àwọn ò mọ̀ pẹ̀tù á mọ̀ pàrọwà á dẹ̀ mọ̀ lò nínú àwọn nǹkan tí wọ́n ń sọ á mọ̀ fi bá wọn sọ̀rọ̀. Kábíyèsí ọba Ghandi ẹ kú sùúrù ṣe ẹ kú mọ̀wé àgbàṣẹ tí wọ́n ní àgbà àgbà ní àgbà ikọ̀ kábọ̀ torí pé tágbà bá kọ̀ wọ́n fi nǹkan kọ̀lọ̀kọ̀lọ̀ kágbà lẹ́sẹ̀. Ibi tí wọ́n kóbi sí ni ibi tí tán igi ti tán lógún ọgbọ́n àtòyè tẹ́ fi darí ìlú Ọlọ́run ní pàlàkà yìí. Ẹ fọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ no báwo tí wọ́n pè lọ́ba aládé bí wọ́n bá jẹ́ jù tẹ́lẹ̀ tó bá dórí ipò ọlá ògùn sára tí ó lè fọ́ ládà. Ṣùgbọ́n àní torí pásọ èèyàn kọ́gi àní torí mọ́jàmọ́jà káṣọ èèyàn kọ́gi kéèyàn ọmọ yọ. So ní mi ṣe against ìrìn àjò tí kábíyèsí ọba Ghandi gbé. Bẹ́ẹ̀ tí tó bá fẹ́ bínú lórí ilé ẹ lọ jẹ̀pọ̀ rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ bẹ́ẹ̀ sì jẹ́ ẹ̀pọ̀. Èmi ò against o mi against. Kí ló dé táwọn kan fẹ́ ya gbórí ọ̀tẹ̀ bí ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà Ìbàdàn. Gbàládùra lọ́wọ́ ọ̀nà tó fi ń jọ́nà tẹ̀dá ayé kan ọmọ. Bá mi pèsè àlàáfíà sílùú Ògbómọ̀ṣọ́. Bá mi tu àwọn ará Ògbómọ̀ṣọ́ nínú. Èdè náà sọ àtàlẹ́ mistake o. Bá mi fi ọ̀nà àbáyọ sílùú Ògbómọ̀ṣọ́ fi wà níṣọ̀kan tí wọ́n fi wà nírẹ̀pọ̀. Bá mi fi mọ̀ wọ́n. Tó bá wá ṣe bẹ́ẹ̀ tán wá kọ́ àwa náà mọ̀ ṣe nílùú Ọ̀yọ́ Aláàfin. Gbogbo ogun aáwọ̀ wàhálà ẹjọ́ táwọn kan fi ọ̀rọ̀ ẹnu dá sílẹ̀ lórí social media lórí Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa onírìṣà Ọlọ́run o bá wa ṣàtúnṣe bá wa kọ́ wọn mọ̀ ṣe. Gbogbo tí kálukú ti ń tara ìlú Ọ̀yọ́ kọlu Ọlọ́run gbogbo tí kálukú ti ń tara Ilé Ifẹ̀ tí wọ́n ti ń kọlu Ọlọ́run tí kálukú sì ti ń gbé àdánwò tí wọ́n ti ń gbé wàhálà Ọlọ́run o bá wa kọ́ wọn mọ̀ ṣe bá wa ṣàánú wọn bá wa foríjì gbogbo ẹ̀rọ ẹnu wa bá wa foríjì sísí wa torí pé kálukú kan sọ torí nínú ìtàn àti tó lè ba nǹkan jẹ́ àti tó lè tó nǹkan ṣe kálukú kan sọ. Èmi ò nígbàgbọ́ nínú ìtàn torí tẹ́lẹ̀ yìí bá dé ọ̀tọ̀ ní tí ó sọ eléyìí máa takò á nínú kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá dé á ní tọ́ni tán tá la wá fẹ́ gbàgbọ́ kò kú sẹ́ni tó sojú
lèmi fi sọ pé kálukú wọn àti ọ̀jẹ̀ kọ́lọ́mọ jẹ pàdé tí ó jẹ yìí ṣùgbọ́n gbogbo tẹ́ ẹ bá fẹ́ jẹ náà tẹ́ ẹ bá fẹ́ fi bàlújẹ́ tàbí tẹ́ ẹ bá fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin ni Ọlọ́run ẹlòmíì ò bàjẹ́ kó sì ní látọ̀sí